síjà mo lè rẹ́ tó lè gbé mi lórí. Mo jèrè ní o, mo rírú ẹ̀ ní o, ìgbà náà. Ọdún tẹ́ kò rù mí lọ. Ọjà àti mo ti rí wá o. Ọlọ́run ni mo sọ kó dákun. Má jẹ kọ́lá, má jẹ ọ̀la yóò fẹ́ ìdíbẹ́. Bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ni kọ́lá ọ̀dọ́ rẹ̀ yóò rí. Gbogbo kẹ́kẹ́ wù ní kọ́lá ọ̀dọ́ fún mi. Kọ́lá ọ̀mọ dúró kì í. Kọ́lá jẹ́ mi yóò kù. Kọ́lá jẹ́ kẹ́ gbádùn ayé. Kọ́lá jẹ́ ayé ó gbádùn mi. Láàrin kò láyé. Bísí mi láyé lọ́mọdé. إنما العسر يسرا فإذا بركت فانصب وإلى ربك فارغب آمين على قوانا وأبيك على قوانا كمان أنت شوف إنتي يا كمان أنا أقول لك شيء قوانا كمان مولا يوتي أنا أقول لك أنت شوف إنتي يا كمان على قوانا وأبيك Ọ̀rẹ́ fún ẹnjìnìá Kamali dín ọ̀la. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọ̀rẹ́ fún aláǹbùwà dá tí jọ. Ọkùnrin mi láti fẹ́. Ọkùnrin sọ̀rọ̀ yìí wẹ̀. Ọ̀pọ̀ àwọn ọmọ yín látàgbéyànjú tí bàbá wa aláǹgbá gbéyànjú kó wa lẹ́yìn láti wá dúpẹ́ fún yín àwa dúpẹ́ fún yín látàrí orí ńlá tẹ̀sí fún gbogbo wa lágbéyànjú gẹ́gẹ́ bí èsì láti mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀yìn àgbàlagbà ní ìṣẹ̀lẹ̀ ara yìí lè ṣe fún ìlú yín ní èdè lágbéyànjú òun ti wá sí níwájú yín gẹ́gẹ́ bí débìlì wa lẹ́nu pé wọ́n ní àbílà sọ́ọ̀lì yá balẹ̀ náà sí i. Bàbá wa orí yí ẹ̀yin náà lè ní èyàn sí múra yín. Àwọn àgbàyọ̀ dá lọ́dọ̀ yín tí bàbá wa náà gba gbé ẹyí láwọn fẹ́ kọ̀wé. Tóbi ọdún kan nísìnyí wọ́n á lọ yín àwọn fẹ́ kọ̀wé nípa ìgbésí ayé àwọn faith, leadership and legacy. By journey through Agbeyabi's history. Bàbá wa ní àwọn ti bẹ̀rẹ̀ sọ orí ọgọ́rùn-ún ọdún àti mẹ́fà tó lọ ní káwọn dà láyé. Ọgọ́rùn-ún ọdún àti mẹ́fà tó lọ ní káwọn dà láyé. Àwọn ẹbí sọ orí rẹ̀ káwọn sì kọ́ nípa ìgbàgbọ́ àwọn àti aṣíwájú tó lọ́wọ́ sáwọn àti lẹ́gísì àti ìrìnàjò táwọn rìn àti nípa àgbéyànjú. Ìdáhùn ọ̀pọ̀. Lọ́dọ̀ àwọn bá fẹ́ ṣe kìíní àwọn pẹ́ ọ̀dà lọ́dọ̀ yìí, àwọn ọmọ yìí, wọ́n dà nínú ọmọ lójú wọn fẹ́ yìí, lójú ìjẹ́ bàbá báwọn ṣírò wọn, wọ́n wà nínú àwọn tí wọ́n fẹ́ kọ́ pàwó. Láìṣe kàmí kí wọ́n ṣe bí ìgbẹ́ yìí. Àwọn fẹ́ tọrọ ìdá, ìwá ni wọ́n lọ náà, wọ́n lọ kọ òwe òkú wa kọ́ tó kẹ́lí kẹ́rin. Wọ́n wá kọ́ wọn lórí abáyé. Ẹ wá wù lé ewu mẹ́ ẹnìkan lọ tó gbé lọ. Wọ́n wá láyé làwọn fẹ́ kẹ́ kó fówóòdù níbẹ̀ kò fẹ́ tọ́tọ́ sí láti kó fówóòdù bí ìbáṣẹ̀. Ẹ wá kọ fọ́ọ̀tì gbé wọn ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ wọn ẹ̀sọ́ fún wa gbogbo tí wọ́n ti tó wájú ẹ̀sọ́ síbẹ̀. Wọ́n láwọn fẹ́ sírò wọn wọ́n wà ní òkújọ́ náà á ẹni kọ́ kàyé àwọn àwa lè wọ́n lè ra wọn sírò mọ̀ lọ́la agbéyẹ̀yí ló ní sírò mọ̀. Tó bá ní kó lórí sírò mọ̀ sì lọ rí àwọn sírò mọ̀. Ọjọ́ náà wá dé ń tọrọ àyọ̀dá lọ́rọ̀ yín bí àwọn fẹ́ fún àwọn aláwọ̀ lò lọ́dọ̀ àwọn ọmọ àwọn alágbèyẹ̀bí àwọn fẹ́ fún wọn lóyè lólé lọ́dọ̀ àwọn kọ́dà gẹ́gẹ́ bí ó kì náà wọ́n kí abíyànjú dà mọ́lẹ̀ ọ̀kan náà àwọn ọmọ yẹn tó jẹ́ lọ́yà wọ́n fún un náà lóyè wọn ni ọmọ jẹ́ dà mọ́lẹ̀ ló ń jẹ́ wọ́n jẹ́ dà mọ́lẹ̀ ló bá rí sàbìlà kíw àwọn èèyàn tó wá gbéyànjú jọ́ náà wọ aláwọ̀ lóṣàbìlì àmọ̀ pé ọlọ́ọ̀bà lọ́rin ọlọ́ọ̀jọ́ wọn. Gbogbo àwọn èèyàn tó lọ gbogbo àwọn tó wà lọ́nà àbújá tó wà ní ìjọ náà àwọn aláàgbàgbé yìí wá kó wa lónìí láti wá dúpẹ́ òní bí ètò náà lọ dáadáa gbogbo àwọn èyí ṣe dáadáa fáwọn ṣe dáadáa wọ́n wá mú àwọn òtútù tó ti bàbá wa nídìí ẹ̀dá oṣù àwọn bàbá aláàgbàgbé yìí gbé wá àwọn làwọn gbé wá
gbogbo àwa mẹ́sẹ̀njà kan mẹ́sẹ̀njà kan òdìbò yìí tó olùdíje àwọn jẹ́ àmọ̀bá àti ìdí bàbá àwọn akáwọn lọ́gá wa àwọn akáwọn lọ́gá wa wọ́n jẹ́ máa rẹ̀ ọmọ àwọn òdù náà wà táwọn fẹ́ pírẹsẹ̀ntì wọ́n sì wá dúpẹ́ pẹ́ dáadáa kò ní lọ́wọ́ wọ́n sì mú ìwé náà kọ́pì ìwé náà wọ́n mú wá kó láwà sí fún ẹgbẹ́ ọ̀gá méjì mẹ́ta. Ẹ̀rọ ìjìnlẹ̀ kàmáàlì tí ọ̀la. Wọ́n á sẹ́lẹ̀ ẹ̀sùn mọ́tò sí ìjìnlẹ̀ kàmáàlì. Wọ́n lè kó ìjìnlẹ̀ kàmáàlì. Ìjìnlẹ̀ kàmáàlì tí ọ̀la. Ṣé ká ìjìnlẹ̀ kàmáàlì? Gashi ka ɗan gida kamar wanda wani kuma yayyaki torí ìwọ bàbá yìí iṣu ìtọ́jú ọ̀padà ní lọ́la àyèmọ́rọ̀ kò dún jù lọ bàbá aláàbò àgbẹ̀ yóò mọ̀ wá ní ẹ̀rọ ayé wọn fún abẹ́rẹ́ pẹ̀lú. gashi ka lọ́kọ̀ aláàbò ìtọ́ náà. ọmọ tó wá ẹ̀yẹ kó bẹ́ẹ̀ àti kálá tó ọmọ rẹ̀ jù kólé lé ọba yẹn fún ẹ̀mọ́ láti gbogbo wọn. Gbogbo ọ̀rẹ́ fún bàbá sẹ́ńtírì. Wọ́n kọ́ aláǹgbá àbúrò yẹn. Wọ́n kọ́ ẹnjìnìá kàmáàlì tí ọ̀la. Ámì bọ́ngẹ̀. Aláǹgbá ẹ̀kan wọ̀dọ̀ wá ń jẹ wẹ̀gbẹ́ mi bí irú ìpè yìí. Ámì ṣéwù ánìmí. Ayé àná kò síbi tọ́lọ̀ fi bá lò fún ilé lọ. Bẹ̀rẹ̀ يخرج الحي من الميت ويخرج الميت من الحي gbogbo orí tẹ́ ẹ bá tẹ̀ ó sì ti dà yìí kọ́dà káyè náà jókòó tẹ́lẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. àlùbáríkà yìí ló dòdò yàrá láti jẹ ẹ̀rín. Faith, winners of faith, leadership, and legacy. My journey through Agbeyangi's history. Faith, leadership, and legacy. Ọ̀rẹ́ ẹ̀kọ́ méjì. Wọ́n lè pẹ́. Báyìí bá nǹkan máa ń ṣe tọ́tọ́ máa ń lọ máa ń wọlé méjì. Wọ́n lè dà. Wọ́n lè pẹ́ Wọ́n ní àwọn tó lè yà bàbá pẹ̀lú wọn sì jòkó. wọ́n lè kó ìdílé àbáyé ìtọ́lá wọ́n lè kó aláǹgbó àgbéyànjú sẹ́ńtúrì tó kì rẹpẹ̀. Ami bangare, ami jika Abdulkani, ami zarkin da zarkin jikan sarki. Ìjọba àpapọ̀ àwa sí náà àwọn sọ àwọn tí ọmọ ọgọ́rùn-ún ọdún àti mẹ́fà gbogbo àwọn ìdàgbà tó ẹ̀yìn bàbá wọn. Gbogbo àgbàdàgbàdà ẹ̀yìn náà ni bàbá tó bí àwọn. Làwọn wá kí ní àwọn àdúgbò fún yín. Gẹ́gẹ́ bí yóò dájọ́ fáwọn káwọn fáwọn ẹ̀yà wọn ó dáwọn fún wọn. Àti gbogbo ìwé tí wọ́n ṣe yìí yóò bá ṣàkóso ayé àwọn olùkọ́ kankan pàdé sí ayé àwọn ọ̀rẹ́yìn náà ní ìgbésí ayé àtàwọn olùkọ́. ولا على محمد وعلى آله وصحبه وسلم